ilé láti kẹsàn-án ròde. ọmọ Ọ̀yọ́ ṣe ráyè lóde náà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo ṣe bẹ́ẹ̀ ráyè yín lóde ọ̀tẹ̀tẹ̀ ń dì yó sóun ló ń balẹ̀ yìí jẹ́ gbogbo ọmọ Ọ̀yọ́ ẹgẹ́ lọ yára ṣàpérò. àṣehànràn gbó àṣehànràn tọ́ òwúwà hànràn dàgbà ó ṣe hànràn wọ̀lú yóò ṣe hànràn wọ̀gbẹ́ ni o kì í gbé so bí àdó dàgbà ológun ṣẹ̀ṣẹ̀ ní so bí ẹni fi yùn méjì kan ra wọn àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn mo kí gbogbo kóòtù òjíire bí pàákó wàhálà tó dé bá wa. ó yẹ kí ilé tò kó gúnrégé ná kí ọba Aláàfin Ọ̀yọ́ kí ó pe ọ̀dọ̀fin àrónú àtọ̀dọ̀fin inú wọn wípé báwo ni ìṣọ̀kan ṣe wà láàrin àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá tí wọ́n pé wọ́n á fohùn ṣọ̀kan tí ọ̀rọ̀ wọn jẹ́ àgbájọwọ́ la fi sọ̀yà kó tó di pé yóò ti àárín yóò lọ sí òkè ọya lọ́hùn láti wá bí ìṣọ̀kan ṣe wà láàrin àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá. àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ó ṣe pàtàkì láti fún ara wọn ní ọ̀wọ̀ kí wọ́n sì ṣe ara wọn ní ọ̀kan àti pé ká gbìyànjú láti lè máa tẹ̀lé ìṣẹ̀ṣe nígbà tí a bá yan àwọn ọba sórí ìtẹ́ kì í kàn sí pé ká kàn yan àwọn tí wọ́n ṣe ọmọlúàbí èèyàn tàbí wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe jẹ́ pé bóyá wọ́n tiẹ̀ ti kúrò ní ilẹ̀ ìbí wọn fún ọjọ́ pípẹ́ tí wọ́n sì mọ bí wọ́n ṣe wọn mọ́wọ́ tún yàtọ̀ sí òsì mọ́ ilé ṣe pàtàkì láti lè yan àwọn tí yóò mọ ìjọba ní ilẹ̀ Yorùbá. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nínú ewì tí àkàndá ọ̀rọ̀ Awíkonko tí wọ́n gbé ta ìyẹn tún gbẹnu tán lásìkò tá a wà yìí ara akitiyan ìṣọ̀kan eléyìí tí Awíkonko ń sáré ẹ̀ àwọn míì ní ìyẹn ìṣèṣọ̀kan ṣùgbọ́n ọ̀pọ̀ ló ní ìṣọ̀kan tún ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo kí yín ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ wọ́n wà pẹ̀lú bàbá wa olóyè ọ̀mọ̀wé ni wọ́n sì jẹ́ Fájẹyọ̀ Adérẹ̀mí Adésọjí Fájẹyọ̀ ẹ má bínú orúkọ làápàgbòye mo kí yín o ẹ kú jókòó. atọ́kùn Fásùgbà Tóbilọ́ba lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ mo kí ọ ọkú ètò náà ọkú kó lè dáa kí ilẹ̀ Yorùbá lè tùbà kó lè túṣẹ kí àṣà wa kó má lọ sógun gbàgbé ìyẹn náà lákìtìyàn tó ń ṣe yóò dẹ̀ dáa fún ẹ yóò jùṣe fún ẹ gbogbo ẹni tí ẹ ń gbọ́ wa tí ẹ nífẹ̀ẹ́ ìkànnì yìí a kí yín pé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ túbọ̀ máa tẹ́tí sí wa ẹ máa bá wa ká lọ ẹ ṣeun. ẹ ṣeun ewì tí àkàndá ọ̀rọ̀ Awíkonko tí wọ́n fi síta lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ àti ìtàn nípa ìlú Ọ̀yọ́ tó tún fi mọ́ wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n gba ọ̀dọ́ sọ́tàǹtì Sókótó lọ wọ́n nírẹ̀pọ̀ ni àwọn ń wá bó ti jẹ́ pé àwọn kan ń sọ pé ó kù díẹ̀ káàtó tó nítorí wípé wọn ò tí ì rí kí Aláàfin ó tiẹ̀ lọ ṣe àbẹ̀wò sí Ọọ̀ni ṣùgbọ́n gbogbo ẹ̀ ọ̀rọ̀ rèé wọ́n ní ọ̀rọ̀ òní kòkèkò kanlẹ̀ ó tún níbi àgbékà gẹ́gẹ́ bí àgbàlagbà olóye tẹ̀sí tó ń jẹ́ olóye ọ̀rọ̀ yìí kí ni tẹ́ lè sọ lórí ẹ̀. ẹ ṣe mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ orin
tí arákùnrin tí ẹ dárúkọ yìí tí ó kọ. Ọ̀yọ́ Aláàfin ń dáná ogun bàbá fi wálé ògbókè ọya lọ wọ́n ní àwọn ń wá àṣepọ̀ pẹ̀lú ọba Sókótó lọ ibi ń pani ọlọ́ṣẹ́ ń polówó èèyàn ti ṣe wẹ òde láì wẹnú ilé là kọ́kọ́ ṣe ká tó ṣètà torí ilé la ti kọ́ ẹ̀ sọ́ròde ọmọ tó sọ lẹ́nu lọ́fàpò ìyàkọ́ para afọ́jú tí ń yan ara ilé rẹ̀ lódì yóò forí gbá ògèrè pẹ́ ni o bàtẹ́ Aláàfin mọ́ lóde ọ̀dọ̀ tí ń nú yéye dúdú lẹ́yìn rí òde ń bàbá àjẹ́ pé ikọ́ wíwo ológbò kì í ṣàfisì ìran bàbá tí wọ́n ní wúkọ́ fè kí ni Aláàfin rèé ṣe lọ́dọ̀ Sultan kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú Asínwín àti ṣe pínta ajá tó ikan lìmọ́mù kí lọ́kàn Joseph ń bí ẹ̀kọ́ṣẹ́ ifá kí ládìẹ ń wá níṣọ alápàtà kí ni pásítọ̀ ń wá nídìí òòṣà Ṣàngó ọkọ̀ ọya Emirate tó sọ ìran aládé yín di alárìn kiri ẹ̀yà tó sọ ọmọ Yorùbá di ṣàṣà ìgbálẹ̀ Emirate tọgbọ́n Ọ̀yọ́ àkọ́kọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ Emirate tó gbà lọrin Emirate tó gbèrò láti gba gbogbo ilẹ̀ Yorùbá ta ní bá Láàfin gbìmọ̀ràn papọ̀ mo ibẹ̀ ni bàbá wọ̀ pèbí ni mo ebi ní pèbí ni wọ́n ti sọ f'Aláàfin pé ọ̀tá ọba rèé o ọ̀rẹ́ ọba rèé o mo wá ní ṣé ń pèbí wọ́n ti sọ fọ́ba pé Sultan lọ̀rẹ́ Ọ̀nìrìṣà lọ̀tá kí ló dé táwọn àgbà yóò pìtàn fọ́ba Òwò Adé ta ní ń kọrin ta ní ń lùlù sétí aláyélúwà ta ló fẹ́ kí kábíyèsí ó kó sínú ọ̀gbun. ṣé mọ̀ pé ní gbogbo àwùjọ pàápàá nílẹ̀ Yorùbá iṣẹ́ àwọn olórin náà ni kí wọ́n máa tọ́ka sí ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ nígbà tí ojú bá ń ṣe pin ojúṣe àwọn olórin náà ni láti fi hàn ojú pé tí òun ṣe kò dáa Yorùbá sì máa sọ pé ọba kì í mọ̀kọrin ọ̀rọ̀ nípa ọba kì í mú òǹkọrin ọ̀rọ̀ nípa orin pàápàá ní ìlú Ọ̀yọ́ tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sí ọba kan ní ìlú Ọ̀yọ́ èyí tó jẹ́ pé ó mú kí ó ṣe bí ọkùnrin ìpèdè náà lọ báyìí pé ó kù dẹ̀dẹ̀ ká gbèrú dákẹ̀sán ọba ajá yẹn tẹríba sọ Akẹ̀sán ni ààfin tí ọba Ọ̀yọ́ tó ń wà nígbà yẹn nígbà tí bàtà ọba ajá yẹn tó ń ní àrójù ni àwọn akéwì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin láti tàbùkù ẹ̀ nítorí náà kó tó di pé àwọn olórin gan dé ààfin ọba ti gbé igbá ìwà ó ti ṣe bí ọkùnrin ó ti papòdà lórí pé ó wàjà ìyẹn fi hàn pé orin tí arákùnrin kọ àti àwọn mìíràn tí wọ́n lè máa kọ láti pe àkíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Òwò Adé sí àwọn ìwà tí kò yẹ kí a bá lọ́wọ́ ọba tó jẹ́ ọba pàtàkì ní ilẹ̀ Yorùbá kí ó bá lọ́wọ́ rẹ̀ kò sí tí ó burú bẹ̀ láti pe àkíyèsí ọba sí àwọn ìwà àkótọ́ yìí ni kó mọ̀ bá di pé yóò wá búrẹ́kọ ẹ̀ lẹ́yìn ìwà ọ̀la. wàyí ò nípa ohun tí ẹni yìí sọ nípa ìrìn àjò tí ọba Abímbọ́lá Òwò Adé Aláàfin tuntun tó gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ tó lọ sí ìlú Sókótó lọ́bọ̀ ọba Sultan. Ọ̀yọ́ Aláàfin ń dáná ogun bàbá fi wálé ògbókè ọya lọ wọ́n ní àwọn ń wá àṣepọ̀ pẹ̀lú ọba Sókótó lọ ibi ń pani ọlọ́ṣẹ́ ń polówó èèyàn ti ṣe wẹ òde láì wẹnú ilé là kọ́kọ́ ṣe ká tó ṣètà torí ilé la ti kọ́ ẹ̀ sọ́ròde ọmọ tó sọ lẹ́nu lọ́fàpò ìyàkọ́ para afọ́jú tí ń yan ara ilé rẹ̀ lódì yóò forí gbá ògèrè pẹ́ ni o bàtẹ́ Aláàfin mọ́ lóde ọ̀dọ̀ tí ń nú yéye dúdú lẹ́yìn rí òde ń bàbá àjẹ́ pé ikọ́ wíwo ológbò kì í ṣàfisì ìran bàbá tí wọ́n ní wúkọ́ fè kí ni Aláàfin rèé ṣe lọ́dọ̀ Sultan kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú Asínwín àti ṣe pínta ajá tó ikan lìmọ́mù kí lọ́kàn Joseph ń bí ẹ̀kọ́ṣẹ́ ifá kí ládìẹ ń wá níṣọ alápàtà kí ni pásítọ̀ ń wá nídìí òòṣà Ṣàngó ọkọ̀ ọya Emirate tó sọ ìran aládé yín di alárìn kiri ẹ̀yà tó sọ ọmọ Yorùbá di ṣàṣà ìgbálẹ̀ Emirate tọgbọ́n Ọ̀yọ́ àkọ́kọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ Emirate tó gbà lọrin Emirate tó gbèrò láti gba gbogbo ilẹ̀ Yorùbá ta ní bá Láàfin gbìmọ̀ràn papọ̀ mo ibẹ̀ ni bàbá wọ̀ pèbí ni mo ebi ní pèbí ni wọ́n ti sọ f'Aláàfin pé ọ̀tá ọba rèé o ọ̀rẹ́ ọba rèé o mo wá ní ṣé ń pèbí wọ́n ti sọ fọ́ba pé Sultan lọ̀rẹ́ Ọ̀nìrìṣà lọ̀tá kí ló dé táwọn àgbà yóò pìtàn fọ́ba Òwò Adé ta ní ń kọrin ta ní ń lùlù sétí aláyélúwà ta ló fẹ́ kí kábíyèsí ó kó sínú ọ̀gbun.
lójú òye tèmi yìí tí ì ṣe àsìkò yìí ló yẹ kí o lọ sí ibẹ̀ yẹn. kí nìdí? Àwọn ìdí méjì ni màá kọ́ sọ. Yorùbá bọ̀ wọ́n ní òbí ṣe sóde kò ṣe sílé. Láàárín àwọn lọ́balọ́ba gan dúkùú tí ń wà láàárín ọba Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó sì lè kó yẹ pé ó tàn kálẹ̀ láàárín àwọn lọ́balọ́ba tó kù. Nítorí náà Yorùbá tó ní ilé la ti kẹ̀sọ́ ròde. Ó yẹ kí ilé ó tò kó gún régé ná kí ọba Aláàfin Ọ̀yọ́ kí ó pe Ọ̀dọ̀fin Àróonú àtọ̀dọ̀fin inú wọn wípé báwo ni ìṣọ̀kan ṣe wà láàárín àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá tí wọ́n pé wọ́n á fohùn ṣọ̀kan tí ọ̀rọ̀ wọn jẹ́ àgbájọwọ́ la fi sọ̀yà kó tó di pé yóò ti àárín yóò lọ sí òkè ọya lọ́hùn láti wá bí ìṣọ̀kan ṣe wà láàárín àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá. Síwájú sí Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn á bá àrọ́bá. Bẹ́ẹ̀ni, àrọ́bá ní bàbá ìtàn. Ìran àwọn ẹ̀yà òkè ọya yìí pàápàá ìran Fúlàní pàápàá ti Sọ́tàn tí ọba yìí lọ bá wọ́n ti ṣe sùtá sí ilẹ̀ Yorùbá nípasẹ̀ ìlú Ọ̀yọ́ nítorí pé akẹ́kọ̀ọ́ ìtàn ni mí tí mo sì tún jẹ́ onímọ̀ èdè Yorùbá. Ní àsìkò tí Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀yọ́ tí ọba Olẹ̀ náà sì jẹ́ Aláàfin Ọ̀yọ́ tí ó jẹ́ pé ní ìgbà tí Aláàfin Ọ̀yọ́ tí ó fẹ́ rí i pé òun rẹ́yìn Àfọ̀njá ohun tí Àfọ̀njá ṣe ni pé ó bẹ ọmọọba Sọ́tàn yìí lọ́wẹ̀ nígbà yẹn láti ṣígun sí ìlú Ọ̀yọ́. Èyí só ti ṣokùnfà bí àwọn Fúlàní bí wọ́n ṣe wá kógun ja ìlú Ọ̀yọ́ ní àkókò náà tí ó sì di pé wọ́n ṣẹ́gun ìlú Ọ̀yọ́. Lẹ́yìn ọ̀rẹyìn wọ́n ṣe ikú pa Àfọ̀njá èyí tó bẹ̀ wọ́n lọ́wẹ̀. Lẹ́yìn ìgbà yìí kódà àwọn ẹ̀yà Fúlàní yìí gan lẹ́yìn ìṣubú Ọ̀yọ́ wọ́n tún fẹ́ kógun ja ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé àwọn tiẹ̀ sígun náà dé ìlú Èkó nígbà yẹn. Ṣùgbọ́n ní ìlú Òṣogbo ní ogun tá a pè ní ogun Jálumi ó ní àwọn ológun Ìbàdàn ti ṣẹ́gun àwọn Fúlàní ní ìlú Òṣogbo ní ọdún náà ní ọ̀hún. Nítorí náà a rí i pé kò sí ọ̀rẹ́ láàárín ìran Yorùbá àti ìran tí Aláàfin Ọ̀yọ́ yìí tí wọ́n wá lọ bá tí ó lọ bá láti ṣe àbẹ̀wò dé ọ̀dọ̀ wọn ká tó wá sọ pé ìlú Ọ̀yọ́ fúnra rẹ̀. Nítorí náà lójú ìwé tèmi kì í ṣe ohun tó tọ̀nà tó. Èmi tó wá fẹ́ fi ojú sùnùkùn mìíràn wò wípé ara àwọn àyípadà tí ò dáa tó ti dé bá ètò ìjọba ní ilẹ̀ Yorùbá nìyẹn nítorí pé wọn fi ọmọ sutọ́sù wọn fi ọmọ kàtàòkà àti pàápàá wípé wọn ò tẹ̀lé ìṣẹ̀ṣe nípa wípé à ń yan ọba tàbí ọba ń wà ní ìpèbí. Bó bá jẹ́ pé ọba ìlú Ọ̀yọ́ ó wà ní ìpèbí kí wọ́n tó fún un ní ọ̀pá àṣẹ àti kan tó jáwé oyè lé lórí tó bá wà ní ìpèbí fún ọjọ́ pípẹ́ wọ́n á ti gbọ́ nípa ìtàn ilẹ̀ Yorùbá nítorí nínú ìpèbí yẹn nǹkan tí wọ́n máa ń kọ́ nǹkan tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ń pọ̀. Àkọ́kọ́ wọ́n á kọ́ rú wọn ní agbára tó yẹ pé wọ́n ò ní agbára dáadáa tó yẹ pé wọ́n á máa sọ̀rọ̀ tàṣẹtàṣẹ ni wọ́n á ní ìgboyà. Ẹni bá dórí sọ apá ẹni bá dórí sọ ìrókò ń ṣe làárùkù ẹ̀ wá lé ní ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ nígbà tí wọ́n bá ti ṣe wọ́n jiná nínú ìpèbí tí wọ́n wà. Wọ́n á kọ́ wọn ní ìtàn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n á kọ́ wọn ní bá a ṣe ń ṣe àkóso bí a ṣe ń fi òye inú gbé ọ̀rọ̀ kalẹ̀ ibi tó yẹ ká rìn sí àti ibi tí kò yẹ ká rìn sí. Ìbá jẹ́ pé wọ́n wà ní ìpèbí fún ọjọ́ pípẹ́ torí pé mo mọ̀ pé ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta tí wọ́n papòdà wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mo mọ̀ pé wọ́n ní gbérù ìgbésẹ̀ yìí. Nítorí náà ìbá jẹ́ pé ọba yìí wà ní ìṣẹ̀ṣe fún ọjọ́ pípẹ́
gbogbo ìtàn àtayébáyé ilẹ̀ Yorùbá ènìyàn bá ti jẹ́ kí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Awólẹ̀, ìlú Àpòmù àti Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ àti ìran Fúlàní ní àkókò yẹn. Nítorí náà a sọ pé nítòótọ́ àgbọ̀rọ̀ pẹ̀lú ọ̀bọ ìjáwùrà, ṣùgbọ́n ọgbọ́n ni àgbàlagbà fi sá fún màálù ló yẹ kí ọ̀rọ̀ yẹn jẹ́. Ní ṣókí, ó yẹ kí Aláàfin rí i pé òun ṣe ilé kó tó di pé yóò ṣòde ni. Ọ̀dà lórí ibi tí ọ̀rọ̀ wá dé yìí, ìgbésẹ̀ tí ó ń lọ lásìkò yìí, ọ̀rọ̀ bí ìrẹ́pọ̀ ṣe yẹ kó wà láàrin ọmọ Yorùbá òun ló yẹ kó jẹ́ pàtàkì jù báyìí, tó sì jẹ́ pé gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ gbé sí ibi pàtàkì. Kí wá ní ọ̀nà àbáyọ sí gbogbo ọ̀wọ̀ tó wà nílẹ̀ Yorùbá báyìí? Ẹ ṣé. Ní àkọ́kọ́, àwọn ọba aládé wa ló yẹ kí wọ́n padà sí ẹsẹ̀ àárọ̀, kí wọ́n fi ìṣẹ̀ṣe ṣe àkọ́kọ́, torí Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ̀ṣe làgbà. Kí wọ́n tọ́ bí wọ́n ṣe ń tọ́, kí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. Kí àwọn lọ́balọ́ba kí wọ́n gbìyànjú àti ṣe ara wọn ní òṣùṣù ọwọ̀, pàápàá ní ilẹ̀ Yorùbá. Ká mọ àgbàlagbà, ká mọ̀ pé Ilé Ifẹ̀ ni orírun wa. Ìyẹn ṣe pàtàkì. Ẹni tó lè wù kó wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba, a gbọ́dọ̀ fọ̀wọ̀ fún. Nítòótọ́ nílẹ̀ Yorùbá, ìlú Ọ̀yọ́ kì í ṣe ìlú tó kéré o, ìlú tó ní agbára tí agbára rẹ̀ hẹ̀rẹ̀ǹtẹ̀ ni. Tí a bá rántí wípé ìjọba ńlá ló wà ńbẹ̀ tí a ń pè ní Ọ̀yọ́ Empire ní àkókò yẹn, wọ́n sì ní agbára kó tó di pé ìjọba náà wó lulẹ̀, kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Nítorí náà àwọn Yorùbá bọ̀ náà ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ ni ara ń fẹ́. Bẹ́ẹ̀ ni ó sì ṣe pàtàkì wípé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fúnra wa. Bí a bá kì fáwo káwo kì fúnni náà ni ó ṣe pàtàkì. Nítorí náà àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ó ṣe pàtàkì láti fún ara wọn ní ọ̀wọ̀ kí wọ́n sì ṣe ara wọn ní ọ̀kan, àti pé ká gbìyànjú láti lè máa tẹ̀lé ìṣẹ̀ṣe nígbà tí a bá yan àwọn ọba sórí ìtẹ́. Kì í kàn sí pé ká kàn yan àwọn tí wọ́n ṣe ọmọlúàbí èèyàn tàbí wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe, jẹ́ pé bóyá wọ́n tiẹ̀ ti kúrò ní ilẹ̀ ìbí wọn fún ọjọ́ pípẹ́ tí wọ́n sì mọ bí wọ́n ṣe wọn mọ́wọ́ tó yàtọ̀ sí òsì mọ́. Ilé ṣe pàtàkì láti lè yan àwọn tí yóò máa jọba ní ilẹ̀ Yorùbá, àti pé àwọn ọba wa náà, àwọn ìjọba olóṣèlú òde òní, wọ́n gbọ́dọ̀ fi wọ́n sí ipò pàtàkì nínú ìlànà ètò ìṣèjọba lóde òní. Wọ́n gbọ́dọ̀ ṣe ìlànà kan sílẹ̀ láti yàn wọ́n sí kí wọ́n ní ojúṣe tí wọ́n mọ̀ ṣe ní, àti pé kí wọ́n mọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kó mọ̀ jẹ́ pé lágbẹ́ ìjọba ìbílẹ̀ ni wọ́n mọ̀ wà, jẹ́ pé àwọn alága ìjọba ìbílẹ̀ yìí ni ó tún wá mọ̀ jẹ́ pé àwọn ni ó mọ̀ pàṣẹ fún wọn. Ilé ṣe pàtàkì. Nítorí náà yóò lè fún àwọn ọba wa, yóò lè fi wọ́n sí ipò ọ̀wọ̀. Yorùbá bọ̀ wọ́n ní láyé àtijọ́ wọ́n ní òun lò yọ ọ̀kánjú, Aláàfin ò lè rìn kan. Láyé àtijọ́ Aláàfin kì í kúrò láàfin rẹ̀, kì í kúrò láàfin rẹ̀, ká tó wá sọ pé yóò kúrò ní ilẹ̀ Yorùbá láti lọ sí ilẹ̀ mìíràn. Tó, ó dà, ẹ ṣeun olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ, ẹ ṣeun. Ẹ kí àwọn èèyàn ká máa ṣe lọ fún dédé àsìkò ìtorí àsìkò. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí i. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ ẹ sì fi ń wò wá kò ní fọ́. Ẹ túbọ̀ máa tẹ́tí sí ìkànnì yìí, kẹ́ máa gbọ́ ìkànnì yìí, kẹ́ máa wo ìkànnì yìí lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Tó, ẹ ṣeun ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn ẹ jẹ́ àmọ́ lójú òpó sọ fún ni kẹ́sì tó pín káàkiri. Ìṣọ̀kanlẹ̀ Yorùbá, ìtẹ̀síwájú fún gbogbo ọmọ kóòtù òjíire òun ló ṣe pàtàkì. Àmọ́ rírì yín ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí a túbọ̀ máa gbé àṣà àti ìṣe wa lárugẹ o. Àwọn ọmọ Oòduà nílé lóko. Ó dìgbà kan náà. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ máa wò ó, kẹ́ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Gbogbo ọmọ Ọ̀yọ́ ṣe ráyè lóde náà, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ ráyè yín lóde.
ọ̀tẹ̀tẹ̀ ń dì ó sóun ló ń balẹ̀ yìí jẹ́. gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ lọ yára ṣàpérò. gbogbo ọmọ Ọ̀yọ́ ṣe ń ráyè lóde náà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo ṣe bẹ́ẹ̀ ráyè yín lóde. ọ̀tẹ̀tẹ̀ ń dì ó sóun ló ń balẹ̀ yìí jẹ́. gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ lọ yára ṣàpérò. ẹni tá a bá wí fún tó ń warùn kì í níṣẹ́ ló ṣe tán tí yóò parun. Aláàfin Ọ̀yọ́ à ń bá ọ sọ̀rọ̀ tó bá kù ọ́ bàbá yára ṣàpérò. gbogbo ọmọ Ọ̀yọ́ ṣe ń ráyè lóde náà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo ṣe bẹ́ẹ̀ ráyè yín lóde. ọ̀tẹ̀tẹ̀ ń dì ó sóun ló ń balẹ̀ yìí jẹ́. gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ lọ yára ṣàpérò. àṣìhànràn gbó àṣìhànràn tọ́ òwúwà hànràn dàgbà ó ṣe hànràn wọ̀lú yóò ṣe hànràn wọ̀gbẹ́ ni o kì í gbé so bí àdó dàgbà ológun ṣẹ̀ṣẹ̀ ní so bí ẹni fi yùn méjì kan ra wọn àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn mo kí gbogbo kú òtún òjíire bí pàákó wàhálà tó dé bá wa àkísà tí ń bẹ lọ́rùn pàràkátó àpérò ṣé ká tanra wa dé àbí ká sòdodo Ọ̀yọ́ Aláàfin ń dáná ogun bàbá fi wálé ògbókè Ọya lọ wọ́n ní àwọn ń wá àṣepọ̀ pẹ̀lú ọba Sókótó lọ ibi ń pani ọlọ́ṣẹ́ ń polówó èèyàn ti ṣe wẹ òde láì wẹnú ilé là kọ́kọ́ ṣe ká tó ṣètà torí ilé la ti kọ́ ẹ̀ sọ́ròde ọmọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ ìyàkọ́ para afọ́jú tí ń yan ara ilé rẹ̀ lódì yóò forí gbá ògiri pẹ́ ni o bàtẹ́ Aláàfin mọ́ lóde ọ̀dọ̀ tí ń nú yéye dúdú lẹ́yìn rí òde ń bàbá a jẹ́ pé ikọ́ wíwo ológbò kì í ṣàfisì ìran bàbá tí wọ́n ní wúkọ́ fẹ́ kí ni Aláàfin rèé sí lọ́dọ̀ Sultan kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lá sẹ́wọ́n àti ṣe pínta ajá tó kan lìmọ́mù kí lọ́kàn Joseph ń bí ẹ̀kọ́ṣẹ́ ifá kí ladìẹ ń wá níṣọ alápàtà kí ni pásítọ̀ ń wá nídìí òòṣà Ṣàngó ọkọ̀ Ọya Emirate tó sọ ìran aládé yín di alárìn kiri ẹ̀yà tó sọ ọmọ Yorùbá di sasa ìgbálẹ̀ Emirate tọgbọ́n Ọ̀yọ́ àkọ́kọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ Emirate tó gbà lọ́rin Emirate tó gbèrò láti gba gbogbo ilẹ̀ Yorùbá ta ní bá Láàfin gbìmọ̀ràn papọ̀ mo ibẹ̀ ni bàbá wọ̀ pèbí ni mo ebi ní pèbí ni wọ́n ti sọ f'Aláàfin pé ọ̀tá ọba rèé o ọ̀rẹ́ ọba rèé o mo wá ní ṣé ń pèbí wọ́n ti sọ fọ́ba pé Sultan lọ̀rẹ́ Ọ̀nìrìṣà lọ̀tá kí ló dé táwọn àgbà yóò pìtàn fọ́ba òwú adé ta ní nkọrin ta ní lùlù sétí aláyélúwà ta ló fẹ́ kí kábíyèsí ó kó sínú ọ̀gbun kò lè lò ń ọbọ̀ tún lẹ̀kùn ilé rẹ̀ ṣe ara ò sì fú ọ́ àṣà ń bẹ ẹyẹlé ṣeré ẹyẹlé ń yọ̀ ẹyẹlé ọ̀mọ̀ pípú ti ń pa ní jẹ kíní ń fi ọwọ́ ra òun lórí ṣé bàbá wọ̀ wá adé ọ̀bá àrọ́bá ni àrọ́bá tí í ṣe bàbá fún tàn àbí ńgbà ọ̀ka pa bàbá tọ́jẹ́ pé òjòlá ló pè gbọ́n ṣèbí lọ́pa àbúrò abìrùsóró lọ́rùn ìyá lọ sọ́run àṣàǹtẹ̀ ọmọ tó wá ń dẹ́sà ejò ọmọ ń wọ̀yà bátàn ni àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn yẹmẹ gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé jérò ọ̀tọ̀ bọlé famayọ orókùn yùmùyùmọ́ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ lọ̀yọ́ mọ̀ jẹ́ lọ́jọ́kọ́jọ́ Ọ̀yọ́ ayọ́ mọ̀ lẹ̀ fúnra wọn bírú wọn bá kí ọkú òwúrọ̀ ọjọ́ tètè yá ayọjú sóde kọ́ ọ má dolùwọ̀ lọ́dọ̀ ẹ̀ bọ́ra Ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú Ọ̀yọ́ lóṣòó ntọ́yọ́ jẹ lọ́yọ́ ń wà Ọ̀yọ́ akúnlẹ̀ kálẹ̀ kiri ilé ọ̀tá Ọ̀yọ́ ló kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí ń bẹ́ ńlẹ̀ yé bá wa Ọ̀yọ́ gan ni wọ́n ń pè lálábòsí Ọ̀yọ́ lalábò mòoru Ọ̀yọ́ ní ń fà wá sẹ́yìn Ọ̀yọ́ lonírìkísí Ọ̀yọ́ lọlọ̀tẹ̀ Ọ̀yọ́ náà ní tara wọn lẹ́rú ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba ni o ọba tó tètè fọ̀tá hàn wá tí ọ̀já fọmọ àparò sábẹ́ gbé kàpẹ́ àṣírí ọ̀tá ò ní bò láyé wa Ọ̀yọ́ lọ́dalẹ̀ ìran kóòtù òjíire bí adánidódo nígbèsè ọ̀tá alẹ́ tí fojoojúmọ́ sílẹ̀kùn fún tòde ṣé ẹ gbàgbé pé mo sọ tẹ́lẹ̀ pé ikọ́ wíwo ológbò wọn kì í ṣàfisí pé ìran bàbá wọn ní wúkọ́ fẹ́ lọ́dún 1795 Aláàfin Àólẹ̀ Aró gangan ńlọ́fọgbọ́n ta ọ̀rẹ́ ẹ̀ lẹ́rú fún oníbàárà rẹ̀ kan tọ́jọ́ máa jẹ̀bú
ọ̀tàn arákùnrin ọ̀hún tà ní lọ́wọ́ ata sí baálé apòmù létí alápòmù lọ́wọ́ sanwó fún ará Ìjẹ̀bú tọgbà ẹrú padà ẹ̀ṣẹ̀ tí alápòmù ṣẹ̀ tó fi ní kí Àfọ̀njá ó rè gbé orí alápòmù wá fòun kó sì jẹ ìlú apòmù rú túútú bẹ́ẹ̀ Ilé Ifẹ̀ lọ́la apòmù títí dásègì rẹ̀ báláàfin bá sì ti ń gbadà nífẹ̀ẹ́ ní búráńtẹ̀ lè pé idà tó gbà yìí ò gbọ́dọ̀. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. N tèmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme. Ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ wò yín tó lọ rẹpẹtẹ ilẹ̀ Isnad Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn, ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Isnad Estate àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Isnad Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó 2.5 million naira. Ó ní éka kan. Oakwood Estate Alápákó ẹ wò ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wá rí ti Greenfield yẹn gangan? Greenfield Estate tó wà ní Ọbádá 1.5 million naira ò ní éka kan bẹ̀. Ẹ rí pé Isnad ṣe lọ́nà tó fi rọrùn fún wa tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀ owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá àbá sí nítòsí a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é kò ní wọ́n jù fún yín. A sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o. Àsìkò gan rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pé ìkan nínú àwọn tí ẹ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́ kí náà sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. Àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí Isnad Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. Ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. Ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ṣeun máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbí. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní akànnì ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí kẹ́ tó mọ bí tílẹ̀ yín wà ń gbàdẹ sanwó. Rárá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa gbà wá ní. ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí láti fojú rí lójú a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. Mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. Èmi ìlú máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise ibi tó náwó sí owó ìlú àwọn ọgbà tù mí. Ṣùgbọ́n nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn mo ní bọ́wọ́ ẹni lówó ìtọ́ mi. Bàtà tó wá pè wá lánàá sìn pé ìlú wọn ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o. A ní kí a tó wá lọ fi rí èmi ń bí. Àwọn òkú mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà. Éka méjì ní tiwọn. Méjì tí wọ́n kà máa lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. Bóyá mo dáhùn béèrè éka 5 ó ní tí ń bì báyìí. Kẹ́sì bá yín gbin pákí àti àgbàdo. Ṣé gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́ náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti wọ́n dẹ̀ ṣàlàyé fún wa wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí. Wọ́n tó Fúlàní oko nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. Àwọn kan náà gan tiẹ̀ sanwó ó jẹ́ pé wọ́n ti wá ń wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta níbí.
tí ìbá màálù àti fúlàní pàdé ní lágbàgbé báyìí ní ìtún tó ń fèmí lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ṣe náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sán kan òru kan ní fúlàní da ẹran ọbẹ̀ láti pè gbogbo oko wọn ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ní báyìí ó dàbí ẹni pé ẹ fẹ́ sòótọ́. pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí pé owó tí ẹ máa da owó sí owó wọn ní nàìjíríà báyìí. ẹ ṣe púpọ̀ àmọ́rírì yìí ṣé tún mú yàn wá sí. pẹ̀lú ògùn ọlọ́run sẹ́yìn ló sì tún rà sí. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà fún mi iṣẹ́ ìjọba ọkọ̀ ká máa àwọn nǹkan bá báyìí náà tó lè máa ṣe kó tó di pé àgbò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ ló máa ròkè o. àmì ẹ ṣe wo tán ẹ̀yin ni wa bó ṣe jẹ́ nìyẹn èyí náà ti wá lálẹ́ yìí ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rẹ́ǹtì náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rẹ́ǹtì tó máa jẹ́ kó rọrùn tẹ́sì máa mú wọlé tẹ́sì máa lówó sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yìn náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó God bless you Bembeyeke TV ẹ ṣé gan.